Tọ́ ẹ káalẹ́ ẹ̀yin èèyàn wa, àdẹ̀kù rògbòdìyàn ìlú. Ọlọ́run ọba tó láyé tó lọ́run kò ní jẹ́ kí a jẹ̀bi, kò ní jẹ́ a jẹ̀bi. Ọ̀rọ̀ kékeré kan ni mo mú wá ní ṣókí tí mo fẹ́ yànnàná lórí ẹ̀ lénìí. Nínú rògbòdìyàn ìlú, kinní kan ń bẹ tá a mọ àwọn ìran Haúsá mọ́. Kinní kan ń bẹ tí gbogbo èèyàn lórílẹ̀ Nàìjíríà mọ Haúsá mọ́. Tí nǹkan bá ń ṣèèyàn, tẹ́ ẹ bá wá pàdé ìran Haúsá tó jẹ́ oníṣègùn, àwọn tí ń dáyàn lágbo nínú ìran Haúsá, ẹ jẹ́ kí n put ẹ̀ báyìí. Kí nǹkan máa ṣe Haúsá, káwúsá wá pàdé ẹ̀yà míì tí ń ṣe tó jẹ́ oníṣègùn, kódà kó jẹ́ ìyá tiwọn, bọ́rọ̀ yẹn ṣe yẹ kó lọ nìyẹn. Haúsá wá máa béèrè lọ́wọ́ ẹni náà pé ìwọ tó fẹ́ ṣoògùn fún mi yìí, ní tí mo ní ṣe mí ìṣó ti ṣèwọ náà rí, kó lè bá arógùn rẹ̀ fún mi. Torí tí ò bá ṣe ọ́ rí, ọ̀ọ́lẹ́ mọ bí ti ń rí lára èèyàn. Ọgbọ́n Haúsá nù. Yorùbá sì máa ń pa òwe kan, wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n ní ìjẹ́ ká pé àgbà ní wèrè, kí yóò fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kì í jẹ́ ká pàgbà ń wèrè. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó da orí ayélujára tó dàrú kìtìkìtìkìtìkìtì. Ọ̀rọ̀ náà le, ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ. Ọ̀rọ̀ yìí kò ìrabaraba rẹ̀ ò tí ì tán lẹ̀, ó ṣe wà káàkiri tá à ń gbọ́ níbikíbi. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bọ̀dá Kọ́lá àti àǹtí Tóyìn. Ẹ rí, tọ́rọ̀ bá rí báyìí, Yorùbá ní tọ́rọ̀ bá kòkè tó kanlẹ̀ ó níbi téèyàn tó máa ń gbọ́rọ̀ kà. Kì í sọ̀rọ̀ nìkan ni. In tó ṣẹlẹ̀ sí bọ̀dá Kọ́lá lèmi fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Torí pé kò yí ọ̀pọ̀lọpọ̀. Àwọn èèyàn míì wọ́n twist ọ̀rọ̀ yẹn síbòmíì, pàápàá jùlọ àwọn tó bá fẹ́ dìfẹ́ǹdì àǹtí Tóyìn. Ṣé ẹ rí lábẹ́ ọ̀run? Kò sóhun tí ò ṣẹlẹ̀ rí o, ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ. Pé kinní kan wà tí ò ṣẹlẹ̀ rí, kò sí. Àwa tá a jọ́kùnrin ni ká múra. Àwa tá a jọ́kùnrin ni ká múra. Ọ̀rọ̀ bọ̀dá Kọ́lá dùn mí, ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ. Àánú ọkùnrin yẹn ṣe mí púpọ̀. Àánú àwa ọkùnrin ṣe mí, kì í ṣe ti bọ̀dá Kọ́lá nìkan. Àánú àwọn ọkùnrin ṣe mí, kì í ṣe ti bọ̀dá Kọ́lá nìkan. Torí kíní yìí ti ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́, ẹlòmíì mú tiẹ̀ mọ́ra ni. Wàláhì ẹlòmíì mú tiẹ̀ mọ́ra ni. Níbi títí bọ̀dá Kọ́lá ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹlòmíì tó ti bẹ̀rẹ̀ nínú àwọn ọkùnrin. Èé ṣe tó jẹ́ pọ́kùnrin ní ń jẹgbà lọ́wọ́ àwọn obìnrin. Èé ti rí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀rọ̀ gbogbo kò ní ṣaláì mọ́ ṣẹ lórí alábàáhùn. Àwọn obìnrin ìbá yín o. Èmi ò jẹ́ kó yán yín kéré. Èmi ò jẹ́ kó yán yín kéré o. Obìnrin pọ̀ oríṣiríṣi. Obìnrin pọ̀ lọ́jàrá. Obìnrin kan ó ṣàtọ̀nà bọ́kọ rẹ̀ ó sì di èèyàn.
bẹ́ẹ̀ ni àwọn obìnrin kan ó ṣàtọ̀nà bọ́kọ wọn ó sì dòkú ọ̀run. Àwọn obìnrin kan ó tún wá ṣàtọ̀nà bọ́kọ ọkọ wọn ó sì dòkú ayé. Tí pé yóò máa wà nú ayé bíi ẹni tí ò ráyé wá. Tó jẹ́ pé àwọn ẹgbẹ́ rẹ̀ ni ó máa bùn lóúnjẹ tí ó máa jẹ. Obìnrin ni. Ntáyé dà lónìí tá a wà nù rẹ̀ yìí, iṣẹ́ ọwọ́ àwọn obìnrin ni. Àrà tó bá wo lógbòjò wọn ni máa fi eégún dá lọ́rọ̀ obìnrin. Ṣùgbọ́n ìyànjú tí mo fẹ́ gba àwọn ọkùnrin lónìí, yín kọ́kọ́ lọ sórí ọ̀rọ̀ bọ̀dá Kọ́lá náà kí n tó wá gba àwọn ọkùnrin níyànjú. Yín sì tún gba obìnrin náà níyànjú. Torí gbogbo àwa tá a lóbìnrin lé àìtí ìmọ̀kú tí ó pa gbogbo wa. Ikú tí ó pa ọkùnrin tíyàwó ń bẹ ńlé rẹ̀ kò ì mọ̀. Kò sálágbára o. Kò sì sọ́kùnrin ogun tó bá dọ̀rọ̀ obìnrin. Wàláì. Ntọ́lọ́run fi séèfù Jésù ni pé Jésù ò fẹ́ yàwó. Ṣàbẹ́ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ànábì wọn ni ó fẹ́ yàwó tó pọ̀, ó fẹ́ ọmọ kékeré, ó fẹ́ nítorí pé ó fẹ́ yàwó ni. Ntọ́lọ́run fi séèfù Jésù àìfẹ́ yàwó tiẹ̀ náà ni. Tí Jésù náà bá fẹ́ yàwó, ọ̀rọ̀ ó pọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ náà. Àárí tiẹ̀ náà wí, òun náà sì sọ tójú rẹ̀ rí bó ti rí lọ́nu. Tẹ́ ẹ bá pe bàbá wa Joseph Ayọ̀ Babalọ́lá jókòó, bàbá ò rí wí. Ṣùgbọ́n tọkùnrin bá gbìyànjú nínú ayé, tọwọ́ rẹ̀ bá tẹnu, yóò tó wẹ̀yìn, yóò ní tí kì í bá sọ pẹ́lọpẹ́ ìyàwó mi. Ìwọ Ọlọ́run mo bẹ̀ ọ́, dà mí pọ̀ mọ́ àwọn ọkùnrin tí ó mọ fọpẹ́ fún ìyàwó rẹ̀. Torí tọkùnrin bá rẹ̀rù rẹ̀ sọ̀kalẹ̀ síbi tó dáa pẹ̀lú obìnrin, yóò sì yin obìnrin láwo. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní sáré inú ẹ̀ kan tí wọn ò mọ tí ń lé wọn látọwọ́ obìnrin. Obìnrin kọjá bá a ṣe ń rò wọ́n, ojú tá a fi ń wò wọ́n. Wọ́n kọjá bẹ́ẹ̀. Tóbìnrin bá fẹ́ kí wàhálà ọkùnrin ó já sásán, ọ̀ọ́ni mọ̀ my dear lọ́ọ́ mọ̀ ṣe my dear. Ìgbésí ayé rẹ̀ ó sì mọ turn upside down. Tọ́ọ̀ni mọ̀ báyé rẹ̀ ti bàjẹ́. Ẹ wo 17 years bọ̀dá Kọ́lá. Ẹ wo 17 years táǹtí Tóyin bá tẹ̀ mọ́nú àròfọ̀. Àǹtí Tóyin mú ìrìn àjò bọ̀dá Kọ́lá ó sì tẹ̀ sínú àròfọ̀. Ẹ má jẹ́ n parọ́ tẹ̀ ń jẹ. Ọ̀rọ̀ tó lágbára ni o, kì í sọ̀rọ̀ kékeré o. Ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin inú ìlà ìlò la wà tóra àmọ́ tẹni tó kàn. Ọ̀rọ̀ bọ̀dá Kọ́lá dàbí ọ̀rọ̀ ọkú ni. Tẹ́ ẹ bá gbé obìnrin sílé, tẹ́ ẹ bá gbé òkú sílé nìí, táwọn àfáà bá jẹ́ àfáà oníwàásí tó bá wá kírun sókú lára tó fi gbókù òkú wọlé, yóò wá máa pàrọwà sáwọn tí wọ́n tẹ̀ lókù wá sí tẹ́ wípé tọ́ òun láti bò mọ́lẹ̀ yìí o, òkú la bò mọ́lẹ̀ yìí o, bá àwa tá a dóyè ó tó ti kẹnìkan lónìí. Bẹ́ẹ̀ ni tó ṣẹlẹ̀ sí bọ̀dá Kọ́lá sì jẹ́. Tẹlòmẹ́ẹ̀ tán ti dé tòsí tá a tún gbọ́ láìpẹ́. Bó ṣe rí lọ́nu. Kò sí champion tó bá dọ̀rọ̀ lóbìnrin máa ń sọ gbogbo gbà. Àwọn èèyàn máa ń bí lè pé champion wà. Pẹ̀lú ìrírí mi lórí ọ̀rọ̀ lóbìnrin dé. Ọlọ́run. Tí n bá rí ọkùnrin ọ̀dọ́ tí ò tí ì fẹ́yàwó, ó máa ń wù mí kí n gbà wọ́n níyànjú
kí wọ́n farabalẹ̀ wá ìyàwó. Mo ṣe program kan ní bíi oṣù 4-5 sẹ́yìn nípa ọ̀rọ̀ obìnrin tí mo advice àwọn èèyàn pé ẹ má lọ yẹ obìnrin wò nílé babaláwo àbí ilé àáfàá àbí ilé wòlíì mọ́. Kò síbi tẹ́ ẹ ti yẹ obìnrin wò tẹ́ ẹ ti rí, nítorí pé àáfàá tí ó bọ yẹ ìyàwó rẹ̀ wò òun gan náà ti ṣìfẹ́ sínú ilé, ọ̀ràn ní bẹ́ẹ̀ nínú ilé rẹ̀. Wòlíì tí ó sọ fún ọ pé ìyàwó rẹ̀ lọ fẹ́fẹ́ yìí òun gan àṣìyàn obìnrin ló gbé sínú ilé tí ò mọ ibi tí odó ti ń dùn láti, kò mọ bí ó ṣe rìnrìn àjò pẹ̀lú rẹ̀. Púpọ̀ nínú àwọn obìnrin tí babaláwo míì fẹ́ ni ò mọ bí ó ṣe rìnrìn àjò ẹ̀ tí ó fi kù nílé rẹ̀. Àṣìfẹ́, àṣìyàn obìnrin, àṣìyàn náà ń bẹnu ọkùnrin o, ẹ má sì mí gbọ́ o, àṣìyàn ọkùnrin ń bẹ dáadáa wàláì fúnbìnrin míì, torí pé Yorùbá ní máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní ẹni tó lórí ò ní fìlà. Ẹni tí ń wáyàwó kò ní rí ìyàwó, ẹni tí ń wọ́kọ ò ní wọ́rọ́kọ, ẹni tí ò fẹ́ ọkọ rárá tó jẹ́ pé kàn ń rin tí àná dandan lọ òun yóò wá wà lọ́dọ̀ ọkọ, yóò máa jèrè ọkọ òun láì ṣe nǹkan kan síbẹ̀ tó jẹ́ nǹkan pàtàkì. Bẹ́ẹ̀ náà ni obìnrin tí ń wọ́kọ yóò bọ́ sọ́wọ́ papanlágí ọkùnrin, ìyẹn ó máa gbá bí bọ́ọ̀lù, kò ní mọ ìrìn àjò rẹ̀, yóò bá dàrú tí ò ní nítumọ̀ nípa àìfarabalẹ̀ àti kádàrá, torí nínú àìfarabalẹ̀ ń kádàrá wà ń bẹ. Ìfarabalẹ̀ sì ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ni ó lè yanjú ọ̀rọ̀ kádàrá, ṣùgbọ́n tó o bá farabalẹ̀ ọ̀ dá lórúkọ mọ́sápà ní tí ń ṣẹlẹ̀ tẹ́ ń rí. Ṣé ẹ rò pé kí wọ́n tó lè sọ bọ̀dá Kọ́lá àti ìyàwó rẹ̀ papọ̀ ní ọ́tà lórí ọ́tà, ṣé wọ́n sọ pé wọn ò rí ni láwọn wòlíì yí pé tọkọ tìyàwó kọ́ ni wọ́n? Ní tẹ́ fi mọ̀nà ó ṣókùnkùn. Nígbà tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò ayé pé mò ń wáyàwó ni mo mọ̀ pé ọ̀rọ̀ ìyàwó kọjá mo fẹ́ lọ yẹ̀ wò. Wàláì ọ̀ lè bá a, tọ́ ọ bá fẹ́ lọ yẹ̀ wò ọ̀ lè bá a. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí mò ń wá ẹni tó lè challenge ọ̀rọ̀ tí mo sọ. Mo ti sọ láìmọye ìgbà, mo fẹ́ ẹni tó challenge mi pé irọ́ ni, pé àwọn èèyàn máa rí, wàláì bàbá arọ́ ni. Mo tún fi Quran búra, bàbá arọ́. Ẹni tí ó rí wípé ìyàwó tó fẹ́ dá nínú wòlíì àbáfà irọ́ ni, wọ́n yìí rí. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ dé gbogbo ibẹ̀ yẹn, wàláì. Ní tí máa jẹ́ kéèyàn ó rí obìnrin àlùbáríkà fẹ́ láyé òun ni ìhà tí màmá rẹ̀ bá kọ sí bàbá rẹ̀ ńlọ́ọ́ fẹ́ pàdé obìnrin rere. Wàláì tí màmá rẹ̀ bá ṣe dáadáa pẹ̀lú bàbá rẹ̀ gidi gan ó pàdé obìnrin rere. Ṣùgbọ́n tí ìyá rẹ̀ bá ṣèdàkejì pẹ̀lú bàbá rẹ̀, wàláì tẹ́ndẹ́nsì wà kí wọn náà síyàn kọ́ lè mọ bóbìnrin tí báyé ti rí. Wàláì tit for tat ni, ibẹ̀ ni law of karma. Mo ti sọ̀rọ̀ nípa karma náà rí sẹ́yìn, ẹ lọ wo àwọn fídíò mi tí mo ti ṣe, mo sọ̀rọ̀ nípa karma, ẹ̀san, ẹ lọ wò ó. Tá lọ bá lọ àbọ̀ ó bọ̀. Ìwọ tó ń fẹ́ obìnrin àlùbáríkà, bó o níyà rẹ̀ ṣe rí sí bàbá rẹ̀? Kókó number 1 nù. Bó o níyà rẹ̀ ṣe rí sí bàbá rẹ̀? Ọlá ìyá lọmọ ó jẹ. Níjọ́ tí mo ti délé ayé wọn ò sọyàn lọ́lá bàbá rí. Ọlá ìyá là á máa gbọ́.
ọlá ìyá là á máa ń gbọ́, a kì í gbọ́ ọlá bàbá. So ẹ̀yin ìyá ẹ ní láti ṣe dáadáa. Gbogbo ọmọ tí Tóyìn bí tó parọ́ pé bọ̀dá Kọ́lá lónìí tí kì í sọ̀rọ̀ lónìí tó bí fọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀, àwọn ọmọ yẹn kàn rìnrìn àwánú ayé ni, wọ́n kàn wá wọlé ayé wò ni, ẹ mọ wà túbọ̀ tán wọn. So ara àwọn ìyá tí Tóyìn ó jẹnu lọ́jọ́ alẹ́. Èèyàn bá lọ àbọ̀ ó bọ̀, ìwọ obìnrin náà tó ń sì ń ṣerú rẹ̀ lọ́wọ́lọ́wọ́, àṣírí tiẹ̀ náà ó tú, kò síbi tẹ́ ẹ fẹ́ gbé gbà, àṣírí yín ó tú. Tóyìn ṣe mistake, kì bá ti sọ fún bọ̀dá Kọ́lá pé òun ò fẹ́ mọ́, kì bá ti sọ, kì bá ti jáwé fún láti bí 2-3 years ago, kúkú declare fúnra rẹ̀. Ẹ̀sìn yẹn ò bá ti dé level yìí. Bọ̀bí tọ́pọ̀lọpọ̀ obìnrin tí máa ń ṣe mistake nìyẹn. Wọ́n tá bá ti play brain ọkùnrin, tá bá ti rí pé àwọn rí beat, wọ́n believe pé báwọn ó ṣe beat ẹ̀ títí ọjọ́ alẹ́ nìyẹn. Wọ́n mọ̀ pé brain ọkùnrin á máa pẹ́ kó tó pick, but tó bá ti pick kò sí ní tẹ́ ẹ lè fi dá padà mọ́. Brain ọkùnrin ì máa ń pẹ́ kó tó pick, ṣùgbọ́n tọ́lọ́mù bá fi lè ní kó pick tán, kò sẹ́ni tí ó dá padà sẹ́yìn. That is one thing about ọkùnrin tí ó yẹ kí gbogbo obìnrin ó lọ study lénìí nípa ọkùnrin. Tọkùnrin bá ń wò ó ṣe fọ́, tó ń ṣe àkàṣàkà, tó ń ṣe gbùrùgbùrù, tó ń ṣe kùrìkùrì, tí sà ń wọ ọ̀ràn tí ní sùúrù pẹ̀lú rẹ̀, kì í àkókò ètò tí ó gbégbèsè. Dọ́tà àkókò bá tó, wọn yìí bẹ ọkùnrin. Ẹ wo bọ̀dá Kọ́lá bí ṣe ń sunkún. Kí ni mo fẹ́ defend lálẹ́ lórí ọ̀rọ̀ bọ̀dá Kọ́lá tí ó jẹ́ kí n wá sórí ìkànnì yìí? Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jáde, ọkùnrin ní àtobìnrin, tí wọ́n bombard internet pẹ̀lú oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àṣẹ tí ò nítumọ̀. Àwọn èèyàn mọ̀ pé táwọn èèyàn bá dákẹ́ tó bá ń gbọ́ ọ̀rọ̀, làákàyè làwọn èèyàn máa fi ń gbọ́ ọ̀rọ̀, kì í ṣe pé a kàn ń gbọ́ àbá ń wo program online, a kàn ń wo fún ẹ̀fẹ̀. Tí kinní yẹn tí bọ̀dá Kọ́lá ń tún ìrìn àjò ayé àwọn kan náà ṣe lọ́wọ́ bó ṣe wà yẹn, ìsì ń dànù lé àwọn èèyàn kan náà rú lọ́wọ́lọ́wọ́ bó ṣe wà. Gbogbo tó ṣẹlẹ̀ sí Kọ́lá tẹ̀ ń wò, inú ilé àwọn èèyàn kan ń gbóná lọ́wọ́ báyìí, inú ilé àwọn kan sì ń dùn lọ́wọ́lọ́wọ́ lórí rẹ̀. Kí ni mo fẹ́ fàyọ? Ó ní wípé obìnrin kan wá send bí 7 or 8 points, mo ti wá point yẹn lọ́nà mi rí padà, mi rántí save kìíní yẹn, tó ń tẹ̀ láti ká máa mọ̀ wípé tá bá tẹ obìnrin yẹn nú yóò rí wí o, tá bá tẹ Tóyìn nínú, Tóyìn náà ó rí wí. Mo wá rẹ́rìn-ín, mo jókòó, mo rí pé kò yé dáadáa. Òun ló mú mi sọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan wípé tí mọ́lá ọba gbòògùn lò lọ́wọ́ èèyàn, mọ́lá ó béèrè lọ́wọ́ ẹni ìyẹn pé só ti ṣe ọ́ rí. Kó tó lè dá sọ̀rọ̀, kí single kó tó lè dá sọ̀rọ̀ couple, yóò náà ti rí pé òun ti pass through stage yẹn kó tó padà sí single. Ìgbà náà yóò ti ní experience láti dá sí. Ṣùgbọ́n ọ̀lọ́lé ọkọ rí, ọ̀hún pé bóun náà ṣe ń ṣe ń bẹ̀, yóò kàn máa gbọ́ ni pé ọkọ kò ní mọ mí nìyẹn. Oníjọ́ tó bá tó lọ tó náà tọ̀ wò ni ó mọ tán pè lé ọkọ. Ìrìn àjò tọkọtaya dẹ̀ nípa ń fẹ́ra ẹni, ìrìn àjò gbére ni, ìrìn àjò tí kì í sí reverse ń bẹ̀ ni. Tírú nǹkan báyìí ò bá ṣẹlẹ̀ láàrin Tóyìn àti Kọ́lá, bí ìrìn àjò yóò ṣe lọ gbére nu tí ò ní tán. So tó bá jọba náà bá ń jẹ́ ńlẹ̀ bàbá tó bí Kọ́lá, àwọn ọmọ àlè tán yìí Tóyìn bí fún náà ni ó gorí ìtẹ́lẹ̀ wọn. Tí wọ́n bá parọ́, tí ifá wọn bá ń parọ́ ń bẹ̀. Ìdí tí ifá ṣe wà nílẹ̀ Yorùbá nù, káwọn bá máa gbọ́ ọmọ ọba fọ́sùn. Ẹ rí i pé àwọn òyìnbó gan wà very careful tán fi bá débi DNA. Wọ́n wà very careful kí nǹkan èèyàn má bàa máa bọ́ sínú ìran bùnmí, kẹ́ni ẹlẹ́ni má bàa máa jẹ iṣẹ́ ẹni. Ìtumọ̀ DNA ni àwọn èèyàn mọ̀ mí nìyẹn pé òyìnbó value ẹ̀ gan, kò sírú ìwé tá a fẹ́ kà
nílé ayé. Ẹ lọ wo Amẹ́ríkà, ẹ lọ wo England, ẹ lọ wo nǹkan tó ṣe ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ DNA. Àwọn òyìnbó ń bomi lójú ni ẹkún because wàá wo ọmọ tó ti fẹ́ràn tó ti bẹ̀rẹ̀ ìrìnàjò pẹ̀lú ẹ̀ látọjọ́ tó ti pẹ́ kankan dédé declare fún ẹ pé kì í ṣe wọ́n ló ní. Bó o ní ó ṣe rí lára rẹ. Ẹ wá worú àwọn obìnrin tó dánrùn bẹ́ẹ̀ wò lọ nínú ayé, ẹ wo bí ayé wọn ti rí, ẹ worú ẹ̀dá tí wọ́n jẹ́, irú àwo ni ká kọ́ sírú wọn. Ẹ wo wàhálà táwọn ọkùnrin ń fira wọn ṣe lórí ọ̀rọ̀ ọlọ́mọdé. Ẹ wo wàhálà táwọn ọkùnrin ń fira wọn ṣe. Ẹ wo wàhálà ọkùnrin. Ẹ wo wàhálà ọkùnrin. Ọkùnrin ó struggle. Ẹlòmíì lọ́fíìsì ẹ̀yà ẹni tí ò tó lọ́jọ́ orí ó ránṣẹ́ dánwò. Wọ́n sọ̀rọ̀ sí dánwò bí òpònú. Yóò dé gbé mọ́ra pé kí n sáà tiẹ̀ lè rí nǹkan fílẹ̀ lé. Yóò gbà mọ́ra. At the end of the day, káwọn aṣọ fúnra ẹni bẹ́ẹ̀ pé ọmọ tí wọ́n bí kì í ṣe tiẹ̀ ni. Bóun ni ó ti rí láàárọ̀ ẹni yẹn. Torí ẹ má jẹ́ ń tàn yín, ìyẹn kan kí sẹ́sẹ̀ ràgó. Ọmọbìnrin tí mo wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wá gbé àwọn 7 point kan jáde online lénìí. Ó wá ń tẹ́ láti prove pé ká tẹ́ tá bá fún Tóyìn náà chance yóò rí wí. Ẹ dákun, kí ni Tóyìn fẹ́ rí wí? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí ni excuse tí Tóyìn fẹ́ give wípé ìdí rèé tí mo fi lọ gbé ọmọ ọba fọ́sùn? Ẹ jọ̀ọ́, kí ló fẹ́ rí wí? Because àwọn gender yìí wọn kì í believe páwọn ṣe àṣìṣe tán bá ṣe mistake. Wọ́n ní iṣẹ́ èṣù ni. Mo discuss ọ̀rọ̀ obìnrin dáadáa pẹ̀lú àwọn èèyàn. Ọlọ́run fún mi lẹ́bùn gan. Tí n bá ń sọ̀rọ̀ nípa nǹkan kan, màá mọ̀ jẹ́ káwọn kankan yé yín, but kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run fún ní ẹ̀bùn àti gbọ́ ọ̀rọ̀. Ibi tí problem wà nínú ayé tá a wà ní, Ọlọ́run dá àwọn èèyàn kan ní listener. Àwọn á kàn máa gbọ́ pò ń sọ̀rọ̀ ni, wọn ò ní tẹ̀lé ọ̀rọ̀ tó ń sọ, wọn ò ní fi làákàyè wọn jọ pé ìjọ́rọ̀ yìí ìjó wúlò fún mi bí. Mo sọ́njọ́ kan, mo ní obìnrin tẹ́ ẹ bá fẹ́ yàwó pẹ̀lú ìrírí mi, tí ọmọ ẹ bá wà ní age 22 tẹ́ ẹ fi fẹ́ àbí age 20, normal period téèyàn lè fẹ́ obìnrin téèyàn máa gbádùn ẹ̀ 20 to 22 ni. Àṣírí mo gé fún yín lé ní gbogbo èmi ní 25 26 yẹn ó ti di ọjà alẹ́. Mo sì ti máa ń kọ́ọ̀sì nírú nǹkan tí Tóyìn ṣe yìí. Ẹni máa ń fẹ́ ìyàwó 26 28 30 irú tí Tóyìn ṣe ní òfẹ́ olópọ̀jù nú wọn. Tẹ́ bá fẹ́ obìnrin ní 22, tẹ́ bá fẹ́ reality nípa life tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín pé ń bímọ ń ṣàbíyamọ, yóò mọ ṣe bí gbà tẹ́ pé ẹ mọ ọ̀dọ́ àgùntàn kékeré tí ò tí ì ní ihò lórí bá ṣe máa ń ṣe sí ìyá wọn yẹn, bá ọmọ yẹn ó ṣe máa ṣe sí yín nìyẹn. Bí ọmọ ajá yóò mọ bá yín ṣeré tútù. Tó bá sọ̀rọ̀ ẹ máa rí ọyàn ìyá àti ẹ̀gbọ́n ò fẹ́ lè máa rùn lẹ́nu ẹ̀, kódà ẹ kó sì ẹ̀ mọ ọyàn tán ni. Bọ̀ má fojú di ọgbọ́n tó wà nínú wọn ó ju tiẹ̀ lọ. Ṣùgbọ́n ní píríọ̀dù yẹn tí ọkùnrin bá jẹ́ ọkùnrin tójú rẹ̀ wà, tó jẹ́ pé ọkùnrin tó wà ní street ni, tó jẹ́ street, wà gbádùn ẹ̀. Nínú tí obìnrin máa ń gbádùn jù tán fẹ́ràn jù tán bá marry ní tender age tí mo sọ yìí ní kọkùnrin yẹn jẹ́ street. Wà á gbádùn obìnrin yẹn débi pé Ọlọ́run máa rọ̀ fún ẹ gan. Yóò máa bá ẹ ṣe bí Ọlọ́run ṣe fi rán. Ṣùgbọ́n kété tó bá ti ń wọ 26 yẹn tí ń close mọ́ 30, problem obìnrin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nígbà yẹn. Eléyìí tí ò bá tí ì marry tí bá ń date ọkùnrin lọ́wọ́ time yẹn lọ check ẹ dáadáa, kò lè date ọkùnrin kan
wọn ò bí obìnrin yẹn kó date ọkùnrin kan ní period tí mo sọ yìí. Mo fẹ́ kẹ́ mọ bóbìnrin ṣe rí ni. Tí ó bá wá ń bá ìrìn àjò yẹn lọ ní èjì yẹn kóbìnrin tó gbà kí obìnrin tí ń ṣàbíyamọ lọ́wọ́ tó gbà pé òun ti wà nílé ọkọ ó dìgbà tó bá tó wọ 50 títí ń rí sign menopause. Ìgbà yẹn ló tó mọ respect ọkọ ẹ̀ tí ó mọ pé ní dádì wa tí a máa ti ń pè ọ́n dádì wa gbà pé ó ti conclude ní mind ẹ̀ pé òun ò lọ bí kankan mọ́. Tó bá wà ní 26 to 30 better offer ló máa wá títí tó fi wọ 40 better offer. Believe wípé njọ́kan ọlọ́run ó ṣe òun ó pàdé ọkùnrin míì tó lówó jọ ọkọ tó wà nù ilé rẹ̀ lọ. Ìròrí obìnrin ni mo sọ fún yín lálẹ́ yìí. Ìròrí yìí kì í ṣe gbogbo wọn ló ní o àmọ́ 98% obìnrin especially ní Africa ló ní Africa tí wọn ò bá tí wọ 40 tá máa ń close to be 42 43 40 45 wọn ò ní tí conclude pé àwọn wà nílé ọkọ. Ẹ lọ wo ẹni tí ó mọ rìn, ẹ lọ wo ìwàsí rẹ̀, ẹ lọ wo ọ̀rọ̀ sísọ rẹ̀ bí ó ṣe mọ relate pẹ̀lú ọkọ tó fẹ́ sínú ilé even kọ́ lówó bí ṣẹ̀kẹ̀rẹ̀. Àsìkò yẹn lobìnrin máa ń ṣèṣekúṣe. Tẹ́ ẹ bá dẹ̀ wà very careful ẹ̀yin méjèèjì ó lose ara yín tọkùnrin yẹn ò bá jẹ́ni tí máa ń kọbi ara sí nǹkan because ó máa lo body language láti communicate ẹ̀. Ìwọ tó o bá wá ní brain irú ẹ̀ ló ṣe Kọ́lá ò mọ bó ṣe móbìnrin òun ní nǹkan tó ṣe. Àṣírí mo gé fún yín lẹ́ni Kọ́lá ò mọ̀. Nínú rere nínú funfun ni èèyàn bíi Kọ́lá. I'm telling you. Ẹ rí pé ọmọ yẹn wà sóbà gbogbo nǹkan tó ṣe kò fi ilẹ̀. Ó kàn wọ́n torí pé marriage yẹn ó ti kú òun ẹ̀ for long níjọ́ tó ti wọlé síbẹ̀ ló ti kú òun bẹ́ẹ̀ padà tí Kọ́lá ò fura pé ìyàwó yẹn ti kúrò. Màá wá sọ nǹkan kan fún yín lẹ́yìn nípìnlẹ̀ yìí tí wọ́n sọ pé Kọ́lá ò lè ṣe wàláì Kọ́lá lè ṣe. Ẹ lọ ṣe test Kọ́lá kán lọ ṣe test fún ní South Africa kán lọ run test fún Nàìjíríà ń bí kán run ẹ̀ bí country mẹ́ta kán mọ̀ run ẹ̀ ní ìlú kan kẹ́ fi mọ̀ bóyá Kọ́lá lè ṣe àbí kò lè ṣe. Tí Kọ́lá ò bá lè ṣe number one factor tí wọ́n fẹ́ kẹ́ notice kò ní gbé kéèsì yẹn wá sí public. Ẹni tí ò lè ṣe tí ò lóko tí ó fi bóbìnrin sùn wọn kì í jà sọ́mọ wọn dẹ̀ kì í tarasàsà sọ́rọ̀ ọmọ. Àṣírí mo gé fún ilé ni ẹ lọ bèrè dáadáa. Ẹni tó bá ti rí òkóbó rí òkóbó ò kì í jà sọ́mọ o. Mo ní ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n yẹn ti kú lé ní ọ̀nkù mi ni à ń pè ní Adégbénlé ọmọ ọba kọ́lọ́mbà dẹ̀lẹ̀ fún wọn Alhaji Surakatu Adégbénlé is my uncle. Kinní kan ṣẹlẹ̀ lọ́dún kan ládùúgbò wa lọ́hùn. Ẹ̀gbọ́n kan wà mí ní dárúkọ àwọn náà ti kú lé ní. Ẹ̀gbọ́n yìí wọ́n ń báyàwó ẹ̀jà ó máa ń báyàwó ẹ̀jà gan. Ìjà ilé tó yẹ pé àwọn yẹn máa ń wò pé kí ní ń fàjà àwọn pípù yìí everyday. Ìyá dẹ̀ ló fẹ́ ọmọbìnrin yìí fún ẹ̀gbọ́n tí mò ń sọ yìí ọmọ wọn. Bó ìjà máa ń dún wọn lójoojúmọ́. Ó wá dé stage kanjọ́ kan àwọn èèyàn wá pè wọ́n papọ̀ wọ́n wá pe ọkọ. Dáàdì mi wà nínú àwọn tó pe ọkọ àti ọ̀nkù mi yìí. Wọ́n wá pè wá sínú pálọ̀ wa. Wọ́n wá advice ẹ̀ pé ìjà tẹ́jà lálẹ́ jẹ́ ta wà àtìyàwó rẹ̀ yẹn kò mọ́ ọpọlọ dání wáì tó mọ̀ báyàwó rẹ̀ jà ló wá ní kódà àwọn ń gbé kéèsì yẹn lọ sáàfin ọba níbi tó lè dé àwọn ó bá pò ó. Ẹ̀gbọ́n mi dẹ̀ ní làákàyè gan ni ọ̀nkù mi tí mò ń sọ yìí. Ìgbà tí yẹn bá dá sọ̀rọ̀ yẹn ó fẹ́ mọ fact because a ti gbọ́ report pé kò kí ń bá ọmọ yẹn sùn kò sí nǹkan tí ó fi bá ọmọ yẹn sùn. So ọmọ yẹn wá ń try láti gbé ìrìn àjò mọ́ lára nǹkan tó ń dìjà wọn nìyẹn kò fẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ káṣírí ó tú pé òun ò lè ṣe. Ó wá lóun fẹ́ gbé kéèsì yẹn lọ́wọ́ bàbá bí ẹ̀gbọ́n yẹn ṣe advice ẹni pé tí ọmọ yẹn bá fi délé ọba yóò ro ẹjọ́
nǹkan tẹ́gbọ́n mi tẹnu mọ́ nìyẹn. Ó wá ní ó wá dúró wá pause pé pé ṣé pé tó bá délé ọba yóò rojọ́ ìwọ fẹ́ lọ fẹjọ́ sùn tọ́mọ yẹn bá fi lè délé ọba gbogbo ẹjọ́ tó wà nulẹ̀ yí pátá ní òrò. Ẹ̀gbọ́n ẹ̀ ṣe ní òun ò lọ ilé ọba bá ń gbà ó mọ̀ pé yóò rojọ́ òun pé kó nǹkan lọ fẹjọ́ sùn ká máa lè dànù ni tó bá débẹ̀ yóò rojọ́ o yóò sá sọ nǹkan tó fi ń ṣèṣekúṣe ti ṣe káàkiri. Bára ẹ̀gbọ́n tí mò ń sọ táwọn yìí bára ìṣe wálẹ̀ nìyẹn ní ìbá sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ ló bá gbàgbé lórí kéèsì yẹn. Case number experience mi number 1 nìyẹn. Ìjọ yẹn la mọ̀ pé lóòótọ́ ẹ̀gbọ́n yìí ò lè tata tú ẹ̀sìn inú ìwé ni. The second case tó tún ṣẹlẹ̀ báyẹn lójú mi, bàbá kan ládùúgbò wa wọ́n ń sọ experience wọn ní kékeré pé nígbà táwọn wà ní youth àwọn máa ń gbóbìnrin oníṣẹ́ onímọ́tò ni wọ́n. Àwọn notice pé ẹnìkan wà nínú àwọn tí ò lè ṣe, kò kí ń sọ̀rọ̀ kì í fẹ́ róbìnrin rárá. Àwọn wá rò pé àbẹ́rù ló máa ń bà á, wọ́n wá gbóbìnrin fún wọ́n wá tì wọ́n mọ́lé. So everybody wá lọ lọ́kàrà wọn down níbì kan pẹ̀lú obìnrin, wọ́n ti òun náà mọ́lé, owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Wọ́n wá ṣeré títí nígbà tó di bíi around 6. Wọ́n wá padà wá jáde padà tán wá meet níbi tó ti máa meet. Wọ́n wá rí pé òun ló kọ́kọ́ débẹ̀. Ọ̀gbẹ́ni ìgbà wo ló ti débi? Ó ní bá a ṣe lọ táyà kò pẹ́ lòun ti padà wá níta tó ọmọbìnrin tó gbé lọ lẹ́ńkọ́ ó ní yóò ti délé wọn látàárọ̀ ó ti wà ń lé. Àwọn ladies ti bíbá dẹ̀ tẹ̀lé àwọn ìyẹn wá sí joint àwọn wá ní ọ̀rẹ́ àwọn ni pé ò bá ṣe jẹ́ káwọn mọ̀ pé kó tó lọ lé náà pé ó máa lọ tó àṣírí pé àwọn wà nílé ọkùnrin ni pé tí ò bá rí wọn òun ní ò lè tá àṣírí kó ti lọ lé. Àwọn èèyàn bá fẹ́ wádìí pé ṣé wọ́n ṣe nǹkan àbí wọn ẹ̀mọ́ kò sí fóònù nígbà yẹn kò ẹni tó lọlé wọn àlè pé kí ló ṣẹlẹ̀ bọ̀ lára wọn fẹ́ sáré ṣe findings kán mọ̀ bóyá lóòótọ́ lẹni yẹn súnmọ́ ara àbí wọn súnmọ́ ara wọn. Bó ṣe bẹ̀rẹ̀ question yẹn pé ìwọ sọ experience ẹ pẹ̀lú ọmọ tó gbé wọlé, ìyẹn sọ tiẹ̀ pé ọmọ ọwọ́ 3 mo lọ, èyí tó sọ pé òun lọ́wọ́ kan ọmọ yẹn dùn gan nígbà tí mo gbé kinní ẹ̀ sẹ́nu nígbà tí mo ṣe kinní kan nǹkan tó sàn sọ experience tiẹ̀ mọ̀ bọ́kùnrin ṣe máa ń ṣe tẹ́ bá jọ gbé sisi wọlé. Ó kú kí bàbá àti bíbẹ̀ sọ tiẹ̀ ló bá ní tí tòun ló le jù wọ́n ní ó ló lè débi pé ńgbà tóun gbé sókè àwọn yẹn ní ẹja wrestling ni ó ní wrestling gidi ni tóun gbé sókè báyìí tóun gbé kàbàkàbà igun ilé àkọ́kọ́ tóun la orí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ gbáà pé ó tún gbé kàbàkàbà igun ilé kejì òun là mọ́ bẹ́ẹ̀ gbáà. Nígbà tó sọ pé òun la ẹlẹ́kẹta bàbá tó wà bẹ́ẹ̀ lóhùn wá dá lóhùn pé ọ̀gbẹ́ni ṣé kìí ṣe pé reason tí ọmọbìnrin yẹn fi lọ lé wọn rèé ṣé kìí ṣe pé ó ti lù pa. Ó ní mi lù pa kódà inú ẹ̀ dùn gan tí mo tún fún lówó nígbà tó ń lọ bọ̀ olóhùn larí ẹ̀ mọ́ ara ògiri ni ó ní bó ṣe tòun nìyẹn o pé tó dé dùn gan. Ọ̀rọ̀ yẹn ó di pé wọ́n wá ní interest nílẹ̀ láti ṣe findings gangan. Wọ́n wá ní kó nígbà kó mọ lọ́ọ́lé wọ́n láti tẹ̀lé àwọn ladies sí ìbàlẹ̀ lọ́ọ́lé tiwọn láti lọ confam pé ṣé lóòótọ́ ló larí ẹ̀ mọ́ nǹkan. Ìgbà tán débẹ̀ ọmọ yẹn ò fẹ́ yọjú sí wọn because ó fọmọ yẹn lówó ó wá bẹ́ẹ̀ pé kó jọ kó pa òun lé kó má pa òun síta pé ẹ̀dá alààyè ò gbọ́dọ̀ mọ̀ pé tí àwọn yẹn bá fi mọ̀ ìjọ yẹn lòun ò fàyè lẹ̀ òun máa para òun ni pé because problem tóun face láti yẹ ọjọ́ yìí ìyẹn gan ò sọ fáwọn ọ̀rẹ́ tiẹ̀ obìnrin ló yọ ọ̀rọ̀ yẹn sọ fún. Ìkànnù wọn ló wá sọ fún àwọn tí báyìí pé ẹ mójútó ọ̀rẹ́ yín o ọ̀rẹ́ yín ní problem ńlá o kò la orí ẹni kankan máa ra gírí o ẹ̀bẹ̀ ló bẹ̀ o ó dẹ̀ fowó bẹ̀bẹ̀ yín bá ṣe rí ṣe tú nìyẹn. Ó jẹ́ second case. Àwọn tó bá ní issue impotency wọn kì í fẹ́ kéèyàn mọ̀ àṣírí ńlá ni kì í ṣe táwọn èèyàn máa ń sọ jáde. Even bí ìyàwó ẹ̀ sọ pé Kọ́lá kò bá lè ṣe ń tòótọ́ bí ìyàwó ẹ̀ ṣe gbọ́mọ wá fún yẹn inú ẹ̀ máa dọ̀dọ̀jọ́ alẹ́ ni kódà kò ní í jà lé lórí kò ní í bàjá. Táyé ò mọ̀ tó jẹ́ pé òun àti ẹnìkan làwọn jọjọ́ mọ̀
torí ẹ̀ mo ṣe gbé ètò yìí kalẹ̀ lálẹ́ yìí. Ìpè gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Kọ́lá ò lè ṣe, irọ́ lẹ pa o. Tí Kọ́lá ò bá lè ṣe, kò ní gbé ọ̀rọ̀ yẹn wá sí ọ̀dọ̀ Oríyọmí Hamzat láíláí, kò possible, because àṣírí ni nítorí bá pè ní àṣírí bàbá ńlá àwọn àṣírí tó lé ní níjọ́ tẹ̀ tí ń rìn ẹ̀yin ti pàdé èèyàn tí ò lè ṣe rí, bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wà. Àwọn tí ò lè ṣe wà dáadáa, ṣé ẹ̀yin ti pàdé ẹni tí ò lè ṣe rí? Ẹ sọ mí ní méjì, ṣé ẹ mọ́lé wọn? Kò possible ni, wọ́n dẹ̀ níyàwó nulẹ̀. Àìmọye inú àwọn èèyàn tó lówó tó ní fún lè kanná ní kọ́ńtírì tí pé wọ́n lè ṣe tẹ́ẹ̀dẹ̀ lè mọ̀. So nǹkan tó lágbára ni, torí ẹ̀ lẹ́yìn ọkùnrin mọ́ fi ń jí lára rọ tá a máa ń káwọ́ lé bíbà yìí. Àwọn èèyàn mọ́ mí ni ẹ̀wọ́n ni kílẹ̀ mọ́ obìnrin máa ń bèèrè lọ́wọ́ kílẹ̀ máa ń fọ property ni n tá à ń fọwọ́ kàn yìí, property ni. Téèyàn ò bá ní owó lọ́wọ́ tó bá fọwọ́ tẹ àpò rẹ tó bówó, the next tó gbọ́dọ̀ fọwọ́ kàn èyí ni o. Tó bá ti fọwọ́ kàn tó wà níbẹ̀, ọkàn ẹ máa balẹ̀ pé owó wọlé tipátipá. Òun ló máa mú yàn ṣiṣẹ́, because tó bá lò ní ṣiṣẹ́ ò ní rí lò. Best ni kó o ṣiṣẹ́ kó o lè rí jagunlabi rẹ lò. Àṣírí bẹ́ẹ̀ mo gé fún yín lénìí. Bọ̀dá Kọ́lá lè ṣe, Tóyìn ló yẹ olórí burúkú ọmọ. Àṣírí mo gé fún yín. Gbogbo ẹ̀yin Tóyìn tó sì kú káàkiri tẹ̀ ń ṣe náà kiri, àṣírí yín náà ó padà túnjọ́ kan. Àmì àṣẹ bí ó ti rí nù.